tẹ́ ẹ bá sì gbọ́ kìlọ̀ tẹ́ ẹ tún continue láti máa sọ àwọn ọ̀rọ̀ tí òwe tí gbọ́ yìí lẹ́nu a máa sọ̀rọ̀ sí yín a máa mú yín ṣeré Ọba Rashidi ìlú Ìwó ẹ̀yin ò believe lórí àwọn baba ńlá baba yín ẹ dẹ̀ represent wọn ẹ jókòó nu palace ẹ gba salary ẹ wá ń fi torí pé ẹni tẹ́ nígbàgbọ́ lórí rẹ̀ tẹ́ ń ṣẹ́rù rẹ̀ ẹ fi ń ba ìtàn baba ńlá baba yín jẹ́ Ọba Rashidi ìlú Ìwó ẹ ṣe làákàyè kábíyèsí. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ọba Rashidi ti ìlú Ìwó kábíyèsí o bàbá ẹ fi ọgbọ́n ṣe tí ẹ bá fi ọgbọ́n ṣe àwa ọmọ lẹ́yìn yín á máa mú yín ṣeré tó bá yá ẹ dẹ̀ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu wa but lórí ìdí kan sí méjì Táírù fi ń bà wá láti sọ̀rọ̀ sí yín Ọba Rashidi torí pé kò sí bá ṣe máa porí ajá tá a ní porí kòkó tá a máa fi ṣe kò sí bá ṣe máa yẹ̀yẹ́ yín ó máa dàbí pé à ń yẹ̀yẹ́ àwọn ọba wa yòókù ni a dẹ̀ yẹ̀yẹ́ àwọn ọba wa yòókù torí pé a mọ̀ pé àwọn ọba wa lẹ̀ Yorùbá wọ́n ní ọgbọ́n wọ́n ní òye wọ́n dẹ̀ jẹ́ onílàákàyè wọ́n jẹ́ onímímọ̀ wọn pẹ̀lú Ọba Rashidi jáwúrà so tá bá bú Ọba Rashidi ìlú Ìwó Ọba Rashidi ìlú Ìwó wọ́n deserve ẹ̀ pẹ̀lú àlàyé nínú mo gbọ́ mẹ́sẹ̀jì Ọba Rashidi ìlú Ìwó kan ó ní tí wọ́n bá fi òòṣà tí Ọbàtálá sìn tó bá lè ṣe orúkọ ẹ̀ fún tó bá lè fi hàn òun tó bá lè fi òòṣà tí Oòduà tó sìn tó bá lè fi hàn òun tó lè fi òòṣà tí Ṣàngó sìn tó lè fi hàn òun á fi ipò ọba lẹ̀ a kì í gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ kábíyèsí èyí tẹ̀ ń sọ ìyókù díẹ̀ káàtó ọ̀rọ̀ àìnílàákàyè ọ̀rọ̀ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ òpònú ayírádà nílẹ̀ ń sọ lẹ́nu Ọba Rashidi for example orí ipò tẹ́ wà yẹn àwọn kan ló wà ń bẹ̀ kẹ́ tó débẹ̀ ẹ máa júbà wọn ẹ máa sọ pé ìjúbà àwọn alásìkò ọmọ ń júbà ìyá ẹ̀ ọmọ ń júbà bàbá ẹ̀ àwọn tá a bá níwájú là ń júbà wọn táwọn Ọ̀rúnmìlà àwọn Bàtálá àwọn Ṣàngó àwọn Oòduà tó bá èèyàn níwájú wọn á júbà wọn láàfin júbà akọ́dá ayé àṣẹ̀dá ayé pé ajúbẹ̀ ní tọ́kọ́ délé ayé adẹ̀júbẹ̀ ní tó ṣẹ̀dá ilé ayé Ọba Rashidi ẹ sọ̀rọ̀ bí onílàákàyè yìí tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ bí ẹni tí ò nílàákàyè ọ̀rọ̀ bí apá kan wèrè apá kan dìdìrìn apá kan òpònú apá kan torí ohun tí ó jẹ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín Ọba Rashidi ìlú Ìwó àwa lọ́rọ̀ tá lè sọ sí yín but kò sí bá ti fẹ́ sọ̀rọ̀ sí yín torọ́ ba náà ní kò sí bá ti fẹ́ sọ̀rọ̀ sí sọ̀rọ̀ òní ta táwọn ọba yòókù Ọba Rashidi ìlú Ìwó ẹ fi ọgbọ́n ṣe tẹ́ ẹ bá sì gbọ́ kìlọ̀ tẹ́ ẹ tún continue láti máa sọ àwọn ọ̀rọ̀ tí òwe tí gbọ́ yìí lẹ́nu a máa sọ̀rọ̀ sí yín a máa mú yín ṣeré Ọba Rashidi ìlú Ìwó ẹ̀yin ò believe lórí àwọn baba ńlá baba yín ẹ dẹ̀ represent wọn ẹ jókòó nu palace ẹ gba salary ẹ dẹ̀ ń yẹ̀yẹ́ àwọn alásìkò yín ẹ nígbàgbọ́ lórí ẹnìkan tó ló jókòó lábẹ́ àpáta ẹ mọ ohun tí ń ṣe mẹ́ kí yọkẹ́ wò sùnsùnsùn ayé ti lajú Ọba Rashidi ìlú Ìwó kí yọkẹ́ pé òun lọ jókòó lábẹ́ àpáta àmọ́ àwọn tó mọ́ lọ ń jókòó lábẹ́ àpáta tí ìbá pé yẹn bá lọ fagbó lábẹ́ àpáta àbí yẹn náà ń ṣe nǹkan aburú kan lábẹ́ àpáta kí yọkẹ́ lọ dájọ́ kó lábẹ́ àpáta kó wá jáde wá padà pé àlùjànnà kan yọ sí wọn pé Ọlọ́run rẹ̀ ń ṣẹ́ sí gbogbo àwọn aráàlú òun ẹ̀dẹ̀ nígbàgbọ́ lórí rẹ̀ wọ́n gbéwé kan wá báyìí pé ẹnìkan nù ìwé yẹn ọ̀fẹ́ ọmọ ọdún mẹ́jọ náà ń bá sùn lọ́mọ ọdún mọ́kànlá ẹ̀dẹ̀ nígbàgbọ́ lórí rẹ̀ Ọba Rashidi gbogbo travel tẹ́tí travel all over the world gbogbo ìmọ̀ tẹ́ni gbogbo ẹ̀kọ́ tẹ́ni gbogbo ìrírí ayé tẹ́ni wọ́n wá fi story book kan wọ́n wá fi tẹ̀yìn jẹ ẹ̀yin wọ́n fi ń ba àṣẹlẹ̀ àwọn baba ńlá baba yín jẹ́ Ọba Rashidi ìlú Ìwó ipò tẹ́ wà lẹ́ni ipò ọba tẹ́ wà ní ó ní ohun tẹ́ jẹ́ ó ní ohun tẹ́ mú ó ní ìrìn àjò tẹ́ rìn kẹ́ tó débẹ̀ even kó jẹ́ pé gọ́vnà ló fi ń jọba ẹ̀ tó bá jẹ́ pé Adésànbáyé ló wà nídìílé yín ó ní ohun tẹ́ jẹ́ ó ní ohun tẹ́ mú kẹ́ tó débẹ̀ Ọba Rashidi ìlú Ìwó ẹ sì làákàyè ẹ yé sọ̀rọ̀ bí wèrè ẹ yé sọ̀rọ̀ bí òpònú ẹ yé sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè ẹ yé sọ̀rọ̀ bí ẹni tí ò yẹ láwùjọ
ọba Rasidi tìlú Ìwó ẹ sọ̀rọ̀ bí ẹni tó ní wisdom, ẹ sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè. ọba Rasidi ìlú Ìwó tẹ́ bá kọ̀ tẹ́ bá gbọ́ àmọ́ yẹ̀yẹ́ yín jù báyìí lọ. sí blogger níyìn ni ọba alámọ̀ yín sí àìkí ń ṣe blogger. ọba Rasidi ẹ kàn ń dojú tira yín ni, ẹ ń dojú tira yín. àwọn èèyàn ń sẹ́nu kù láti fi sọ̀rọ̀ sí yín torí pé ọba níyìn. kò dẹ̀ sí bá ṣe sọ̀rọ̀ sí yín tí ò ní dàbí pa ń sọ̀rọ̀ sáwọn ọba yòókù náà bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ń ṣe wọ́nranwọ̀nran bí ọba Rasidi ìlú Ìwó yìí. àwọn ọba gidi wà síbí èèyàn lọ́ba Jàfó gbogbo Àwórì kábíyèsí bàbá. àwọn ọba youngest king tó ń ṣe dáadáa èèyàn lọ́ba Khalid ti ìlú Ìṣakí ìlú Gbẹ́ndóyè kábíyèsí bàbá. àwọn ọba nìyẹn wọ́n ṣe fónílé, wọ́n ṣe fàlejò, wọ́n ṣe fún mùsùlùmí, wọ́n ṣe fún kírísítẹ́nì, wọ́n ṣe fún níṣẹ̀ṣe torí wọ́n mọ̀ pé ipò táwọn wà ipò ṣẹ̀ṣe ni. ọba Rasidi ibo lẹ́yìn ti rí wọ́nranwọ̀nran tẹ́ ń sọ yẹn, ibo lẹ́yìn ti rí. èèyàn lọ́ba wa Ọ̀jájá kádé pẹ́ lórí kí bàtà ó dokin kẹsì ọbọ̀ jẹ́ kó pẹ́ kírùkẹ̀rẹ́ ó dokin ni sọ́rí kẹsì ọbọ̀ jẹ́ kó pẹ́. èèyàn làwọn ọba kátó wá sọ àwọn ọba àgbàlagbà bí àwọn ọba Àwùjalẹ̀. ọba Rasidi kí ni ń ṣe yín bàbá? sáfẹ́ bọ́ sọ pé kí wọ́n gbé yín lọ sọ́sípítù kí wọ́n lọ ṣe àyẹ̀wò fọ́pọlọ yín ni. èyí tẹ̀ ń ṣe yóò dáa ẹ kẹjà máa sọ̀rọ̀ burúkú sí yín ní ọba Rasidi ìlú Ìwó. ẹni tẹ́ ẹ bá bá níwájú lèyẹn ń júbà ẹ̀. kò sẹ́nì kankan tó lè bọ́ Ọlọ́run ọpẹ́ ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa, kò sí ẹni tó lè bọ́ Ọlọ́run. àwọn orúmọlẹ̀ wa tá a dẹ̀ ń bọ à ń tara wọn dúpẹ́ fẹ́lẹ́dùmarè ni torí pé a bá wọn níwájú ni a dẹ̀ lè mọ́ ṣe do ní nǹkan lọ. àwọn ti mọ Ọlọ́run wọ́n ti mọ Elédùmarè káwọn tó mọ Elédùmarè. àtàrà tí wọ́n làwa fi mọ Elédùmarè, àtàrà tí wọ́n làwa ti mọ Elédùmarè. ọba Rasidi tìlú Ìwó wọ́n dẹ̀ gbé story book kan wá pẹ́nìkan torí pé Ọlọ́run rẹ̀ ń ṣe o ọ̀pààyàn láti ìlú bàbá rẹ̀ títí ọ̀pààlẹ̀ dé lu òǹlù. ó dókòlá bí àpáta àlùjọ náà kan yọ sí wọn fún ní àyà fún ní súrà. ọ̀fẹ́ yàwó títí ọ̀fẹ́rọ̀ ìyá rẹ̀ níyàwó, ọ̀fẹ́ yàwó títí ọ̀fẹ́ àṣẹ ẹ̀dí níyàwó. ẹ̀dẹ̀ nígbàgbọ́ lórí rẹ̀ ẹ wá ń fi torí pé ẹni tẹ́ nígbàgbọ́ lórí rẹ̀ tẹ́ ń ṣẹ́rù rẹ̀ ẹ fi ń ba ìtàn baba ńlá baba yín jẹ́. ọba Rasidi tìlú Ìwó ẹ ṣe làákàyè kábíyèsí, ẹ ṣe làákàyè. tẹ́ bá lẹ́ni tí ń fún yín ní advice kí wọ́n fún yín ní advice gidi, kì í ṣe ẹnìkan lọ́ba tẹ́ wà ní Nàìjíríà tẹ́ wà lẹ̀ Yorùbá. ẹ ṣe làákàyè. àwọn ọmọ yẹ̀yẹ́ yín sìn ọba Rasidi kò sí ní ẹni sí fáwọn ẹ jẹ́ nǹkan kan, èèyàn lásán nìyí torí ẹni tí ọba lè pọ́n bàbá ńlá bàbá tiẹ̀ lé tọmọ lẹ́yìn tẹ̀ náà bá yẹ̀yẹ́ rẹ̀ kò sáì fi kankan bẹ́ẹ̀. ẹ ń ṣe èèyàn ẹ yẹ nípò tẹ́ wà yẹn ọba Rasidi ẹlẹ́tẹ̀ nìyẹn ẹ̀dẹ̀ padà tẹ́ ni bẹ́ẹ̀ ṣe wà yẹn. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.